ẹjọ́ pé mẹ́ta. دعنا نهنئ شيخنا بوسامه إن الكمال يحبه مولاه إن الكمال يحبه مولاه. jama ẹ jẹ́ ká wí pé bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. ẹ jẹ́ ká wí lẹ́ẹ̀kan sí i. بسم الله الرحمن الرحيم. ẹ jẹ́ ó dunlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. بسم الله الرحمن الرحيم. alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. allahumma salli اللهم صل ala sayyidina muhammadin على سيدنا محمد wa ala alihi وعلى آله wa ashabihi وأصحابه وسلم. وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. جماعة جاكا كيولو كبي الله أكبر. الله أكبر. ẹjọ́ gàdú bẹ́ẹ̀ lọ. الله أكبر. ẹjá kí ọlọ́run lẹ́ẹ̀kan sí i. الله أكبر. bá a ti kí ọlọ́run a kí àwọn ìlàrí ọlọ́run tí wọ́n wá níkàlẹ̀. bàbá wa lájẹ́ àgbà حفظه الله ورعاه. wí dáadáa. حفظه الله ورعاه. àdámà lọ́wọ́ àyátàwó tẹ̀ ń wí. ẹ jẹ́ ká wọ́ dáadáa ká sì pé dáadáa. àdámà béèyàn ò bá fà bó ti yẹ kéèyàn ó fà yóò di àdámà. téèyàn bá wá ṣe ní àdámà ó ti kú ò ládùúà ó ti dèpè. àbẹ́ olóko أحسن الله إليكم. ẹ bá wa pé àdámà lọ́hùn àyàtà. أدام الله حياته. bẹ́ẹ̀ bá tún pé àyàtà wú ẹ tún ti kọjá bòdè. ẹ gbọ́ bá حياكم الله. béèyàn bá kéwú tó kéde Cairo tó bá kéwú tó bá kéde Madina téèyàn bá kéwú tó bá kéde lẹ̀ Lárúbáwá kò ní máa fà á láfà kan lẹ̀ àdámà lọ́hùn àyàtà o èé ṣe ń tá a máa wí ni pé àdámà lọ́hùn àyàtà àfa wí bẹ́ẹ̀. أدام الله حياته. ń bọ́ lọ Cairo bọ̀ àdámà lọ́hùn àyàtà. أدام الله حياته. àyàtà nǹkan ni mo wí o. حياته. àyàtà àdámà lọ́hùn àyàtà. أدام الله حياته. àyàtà hù náà ni ṣùgbọ́n wọn ìfi gbogbo ẹnu wí. mọ́là mo fẹ́ pé mọ́là àṣírò ọlọ́run kó bá kẹ́ wọn آمين. ọlọ́run kó bá kẹ́ wọn آمين. ọlọ́run kó bá kẹ́ wọn Qul huwa Allah. بسم الله الرحمن الرحيم. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. ọjọ́ ti lọ nítorí pé àwọn nǹkan tí ẹ tò sí wa wájú wọ̀nyí ọ̀rọ̀ ni wọ́n ń sọ fún wa wípé à á launch magazine ó ní ìṣẹ́jú lẹ́yìn magazine tá a bá launch award wà ó ní ìṣẹ́jú so ọ̀rọ̀ sísọ ó gba ètò bí a ti ní ká máa fètò sọmọ bíbí bẹ́ẹ̀ ló yẹ ká máa fètò sọ̀rọ̀ sísọ ẹn tá a fi ṣe MC wọ́n ti kí àwọn bàbá wa ṣùgbọ́n àṣà wa ni láti tún bàbá kí pàápàá jùlọ èmi pẹ̀lú àwọn bàbá wa ọlọ́wọ́ pé ká tí ìjókòó tó báyìí rí
ká fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ lọ báyìí ká jọ ríra wa lójú mẹ́rin báyìí mo kí bàbá lẹ́ẹ̀kan sí lẹ́yìn náà mo kí bàbá wa tó jókòó tì wọ́n bàbá wa Yusuf Adépọ̀jù gbọ́dọ̀ ń tóbi lára wọn gbọ́dọ̀ ń tóbi lára wọn ṣe é mọ̀ pé ntọ́lọ̀ ń ṣe fáwọn náà ó tó ká gbọ́dọ̀ ń tóbi lẹ́ẹ̀kan sí gbogbo àwa tá a wá wà ń sá fún wọn báwọn torí ọjọ́ ti lọ mo kí gbogbo wa pé Allahu Akbar bàbá wa prof tí a jókòó tì mí yìí wọ́n yìí ṣe prof lásán o wọ́n yìí ṣe prof ọlọ́bẹ̀ yọ o nínú ìwé prof tí àjọ fẹ̀gẹ́ kẹ̀gbẹ́ yìí àwọn tí wọ́n professor emeritus kí ni mo pè wọ́n Professor Emeritus. ẹ̀tún wí Professor Emeritus. ẹ̀tún wí Professor Emeritus. ẹ wá bá ń gbọ́lọ̀ tóbi fún wọn Allahu Akbar. ẹ bá ń gbọ́lọ̀ tóbi fún wọn Allahu Akbar. ẹ bá ń gbọ́lọ̀ tóbi fún wọn Allahu Akbar. gbogbo wa tá a wá wà ń bí gbogbo àwa tá a wà ń bí lénìí àwọn awọdí tí wọ́n ti papòdà bí bàbá wa professor Ajétúmọ̀ bí bàbá wa professor Mala Ashir gbogbo àwọn tó ti lọ tí wọ́n wà nù awọdí ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn Àmín. àmì yẹn lẹ Àmín. àmì yẹn lẹ Àmín. àmì yẹn lẹ Àmín. mo kí ẹ̀yin bàbá wa mo sì kí gbogbo ẹ̀yin ìyá wa pàápàá ìyá wa Ajétúmọ̀ bí mo kí yín àwọn ìyá wa Mala Ashir mo kí wọn àwọn ìyá wa tí wọn ò Mala Ashir náà tí wọn wà bí mo kí gbogbo wọn láì yọ ẹnì kankan wálẹ̀ wọ́n ní ká bàbá wọn máa wọlé o bàbá wa Galadima wọ́n ní kí wọ́n máa wọlé àwọn bàbá wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu àwọn alájẹ́ àgbà ń kí bàbá wa Galadima. دعنا نهنئ شيخنا بسامعين إن الكمال lẹ́ni tó dé Galadima. مولاه إن الكمال يحبه مولاه. àwọn bàbá wa alájẹ́ àgbà ká lè mọ iye àwọn bàbá tí a wọlé wọ́n náà bàbá wa tí a wọlé yìí wọ́n láwọn ni wọ́n wà nípò ìyá wa tí wọ́n bí àwọn àfáàgbà gbólóhùn tóbi gbólóhùn tóbi الله أكبر. gbólóhùn tóbi dáadáa الله أكبر. دعنا نهنئ شيخنا لحياته إن الكمال يحبه مولاه إن الكمال يحبه مولاه. afẹ́ bá ń tó kọ́ دعنا نهنئ شيخنا لحياته إن الكمال يحب مولاه إن الكمال يحب مولاه. aya alukurani ẹyọ kan tó jẹ mọ́ bàbá wa àwọn alájẹ àgbà aya ẹyọ kan náà ni mo fẹ́ ká dorí kodò sí àwọn alárúbáwá wọ́n ní alẹ́ àsìnánù bíbayádiha lábíkàsáfàtìhà àbá mi dáadáa ewì lárúbáwá o
الأسنان ببياضها لا بكثافتها. bẹ́ẹ̀ bá fẹ́ kí lárúbáwá ò gbóná jù bá ń lọ èyí ó sọ pé alẹ́ àsìnánú bí nasọ́ àti ha lábí kàsàràtì ha. الأسنان bí nasọ́ àti ha بنصاحتها لا بكثرتها. kí ni Yorùbá rẹ̀ ìwọ náà wí. ó yẹ kó ọmọ Yorùbá rẹ̀ tiẹ̀ kọ́ lè yín bàbá musa fẹ́ pè mọ́là náà ni ẹ bá tún ṣe kúrò aláwọ̀ kọ̀ọ̀kan fún mọ́là. بسم الله الرحمن الرحيم. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. àyà tí mo sọ pé àyà yìí kan ni mo fẹ́ ká ké òun ló bí alẹ́ àsìnánù bí nasọ́ àti ha lábí kàfàfàtì ha. Lárúbáwá ń já sí pé kìí ṣe pé kéyìn lọ tìyàntìyàn náà kọ́ ní jẹ́yìn àmọ́ béyìn bá mọ ní méjì mẹ́ta kó sáà ti ṣe kíni ìgbàlódé ló sọ di kó sáà ti wo eegun èyí tá a bá wá látẹ̀yìn wá ni pé kó sáà ti funfun. ọ̀rọ̀ bàbá wa lájẹ́ àgbà kìí ṣe ká ké gbogbo Al-Qur'ani délẹ̀ kìí sì ṣe ká ké gbogbo oore mo ń ṣe tìláwà lọ ọlọ́run wá dá iye mi síbi wípé afáàmì dáadáa wal baladu tayyibu yakhruju nabatuha bi izni rabbiha. والبلد أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. والبلد الطيب يخرج نباته بإذن ربها. الله أكبر. والذي خبث لا يخرج إلا نكدا. والذي خبث لا يخرج إلا نكدا. كذلك نصرف الآيات لقوم يشكرون. والبلد الطيب والبلد الطيب يخرج نباته بإذن ربه. بإذن ربه. والبلد الطيب يخرج نباته بإذن ربه. والذي خبث لا يخرج إلا نكدا. كذلك نصرف الآيات لقوم يشكرون. kí ni máa jẹ́ kọ́rọ̀ èèyàn rí bọ́rọ̀ Àlàájì àgbà ti rí ẹ̀rí pé láti jẹta táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn bàbá orípa táwọn bàbá kó nípa ẹgbẹ́ dídálẹ̀ ẹgbẹ́ Ansarul Islam. Ansarul Islam kọ́ lẹ́gbẹ́ tẹ́ bàbá kọ́kọ́ dálẹ̀ o wọ́n ti ń dá àwọn ẹgbẹ́ lẹ̀ kó tó wá dá lórí Ansarul Islam. Ọlọ́run fi Ansarul Islam ó fi borí gbogbo àwọn ẹgbẹ́ bàbá wa Àlàájì àgbà náà wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ní bẹ́ẹ̀ ni ẹgbọ́lọ́ tóbi ni wọ́n ní bẹ́ẹ̀ ni mo rí tẹ ìṣòrí báyìí bàbá wa ní kò sí rọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ lẹ̀ kò sí rọ́. wọ́n bẹ̀rẹ̀ tó tọ́ jíwò yakhruju nabatuhu bi'izni rabbih. والذي خبث لا يخرج إلا نكدا. الله أكبر. كذلك نصرف الآيات لقوم يشكرون. gbogbo ẹni bá ń fẹ́ kọ́rọ̀ òun orí bọ́rọ̀ Àlàájì àgbà ti rí kó tẹ̀lé àyà yìí kó sì tẹ̀lé ẹ̀kọ́ tá àyà yìí kọ́ wa
àyà yìí sọ fún wa wípé wal baladu tayyib, ìtumọ̀ baladu tayyib húnà ni pé wal ardu at-tayyiba yakhruju nabatuha bi idhni rabbiha, tó bá jẹ́ pé bimana al-ard, bimana al-ardu at-tayyiba at-turbatu at-tayyiba la yakhruju illa tayyibatan. ẹ̀rí ilẹ̀ tó bá dáa, a fertile land, a land with fertility shall yield but fertility. ẹ bá ń gbọ́dọ̀ tó ní. wal baladu tayyibu yakhruju nabatuhu bi idhni rabbih. ilẹ̀ tó dáa ni bàbá, ilẹ̀ tó dáa làwọn aláàjì àgbà, ìdílé tó dáa làwọn aláàjì àgbà, ìpìlẹ̀ tó dáa làwọn aláàjì àgbà, gbogbo tí wọ́n ń jáde lára aláàjì àgbà bí ìpìlẹ̀ ti dáa gbogbo nǹkan náà ń dáa. wal baladu tayyibu yakhruju nabatuhu bi idhni rabbih. ojú bàbá dáa, ẹni bá mọ̀ tán tó bá tún wá wo ẹ̀yìn bàbá bí ìgbà tó ṣe pé ẹ̀yìn àwọn bàbá ó tún dáa jojú wọn lọ. àbẹ́yà mélòó lẹ rí tó lọ tán tí ń tó ń yẹ báyìí lójú ayé? bàbá dáa, bàbá papòdà, ẹ̀yìn bàbá tún dáa, ó dáa nánà, ó dáa lónìí, tó bá dọ̀la ń tá a rí lánàá tòní ó fi hàn wípé inṣàlá yóò máa dáa náà ni. ẹ wá wáyà ó ní wal baladu tayyibu yakhruju nabatuhu bi idhni rabbih. àfàmì. wal baladu tayyibu yakhruju nabatuhu bi idhni rabbih. alukurani ń fún wa láàánú o bàbá, ń fún wa láà wípé bẹ́ẹ̀ ni ilẹ̀ a máa dáa, bẹ́ẹ̀ ni èèyàn a máa dáa, bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ a máa dáa, ṣùgbọ́n ẹ jẹ́ ká rántí pé dídá ilẹ̀, dídá ilé, dídá ìran bí izni rabbi. Allahu akbar. ẹ gbọ́dọ̀ ń tóbi dáadáa o. Allahu akbar. bí izni rabbi yìí ilẹ̀ dá lóòótọ́. Say, is it automatic that once the land is fertile, the product should also be fertile? It doesn't follow. Kò túmọ̀ sí pé tílẹ̀ bá dá, kò wá túmọ̀ sí pé dandan ni, kò jẹ́ dandan. Àwọn bàbá wa Alhaji àgbà wọ́n ní kí bàbá wa national missioner, bàbá wa yára láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ bá máa yára tẹ́ lò kìíní ó yẹ ká bá yín bí yìí ni. Ó dáa náà. wal baladu tayyibu Ẹ ṣe. yakhruju nabatuhu bi idhni rabbihi walladhi khabutha la yakhruju illa nakida. Allahu Akbar. كذلك نصرف الآيات لقوم يشكرون. Bàbá wa missioner national ẹ̀rí ọlọ́run tó fi national sí, mẹ́yàn bá kàn pè yín ní missioner tí ò fi national sí ó ṣàbòsí fórí rẹ̀. لا إله إلا الله. Ẹ jókòó dáadáa, bàbá wa national missioner akínkàbọ̀, ẹ bá wa lórí wípé àfa kílẹ̀ ti pè والبلد الطيب ẹ ṣe. يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا. Allahu Akbar.
كذلك نصرف الآيات لقوم يشكرون. bàbá wa Alhaji àgbà wọ́n ní kí bàbá wa bàbá ń Sókótó kí ẹ máa wọlé ẹ dákun ẹ bá wáyé tó dáa fún wọn. ọ̀ya ayé wọn wọ́n ti wà bẹ́ẹ̀ lọ́kàn wọ́n fẹ́ kí bàbá ní. wọ́n fẹ́ kí bàbá ní àwọn bàbá ní. La ilaha illallah. àwọn bàbá náà ń kí wọn. La ilaha illallah. àwọn bàbá náà ń kí wọn. àwọn bàbá ní kẹ́ dídì wọ́n lè ṣe wọ́n lè ṣe. wal baladu tayyibu. ẹ ṣe. yakhruju nabatuhu بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. mi ò fẹ́ kó máa yàyàkúyà bàbá national missioner mo fẹ́ ká fókọ̀sì àyà ẹ̀ nìkan ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ibi tí máa yá sí òun àyà sí àyà a máa gba kì í jẹ́yàn ní focus ìgbà míì àti máa jó dàbí ẹni pé ara àfa yìí ọ̀balẹ̀ wal baladu tayyib. wal baladu tayyib yakhruju nabatuhu bi'idhni rabbih. àní kí bàbá dúró ń bẹ̀ ń kájánà sì dúró ń bẹ̀ ń àní kẹ́ tó dé aṣọ fún pé nígbà tó níbi ìní rọ̀bì àwa sọ fún pé inú èdè lárúbáwá tí èèyàn bá fẹ́ ṣe wákìfù èèyàn tún ní fa lọ rá gógùn mọ́ ó ti fẹ́ tayọ àlàbáwọn. báwo ni wọ́n ní ká wí. wal baladu tayyibu yakhruju nabatuhu bi'idhni rabbih. Alhaji Àgbà wà ní barakallahu fik barakallahu fina jami'an ẹ̀rí ó fún wa ní opportunity kálùbáríkà náà kárí gbogbo wa àwọn ń fa ìtumọ̀ kan yọ tọ́lọ̀ ń fẹ́ ká mọ̀ wọn ara wa ṣé once the land is fertile is it automatic that it should produce fertility? Kò follow. That is why it is important to add bi-idhni rabbi, by the permission of the Almighty Allah. Kí nǹkan ó dá ẹ̀ráfà kan tí ń pé Ibn Najib la yanjubu. Àánú Ọlọ́run ni ó. Àánú Ọlọ́run ni bọ́lọ́run ti ṣe fún bàbá wa tá a máa ka pé first in this, first in that. Bàbá lákọ́kọ́ níbi igbá, bàbá lákọ́kọ́ níbi àwo, à ń tí ń bá bọ̀ láti jẹta. Táwọn èèyàn ti ń ka pé àwọn bàbá ní nígbà, àwọn bàbá ní láwo, àwọn bàbá ní nílé, àwọn bàbá ní níta, àwa kà. Àwa ní ká mọ̀ wọn ara wa o. Ilẹ̀ dáa, kò pé kó hu dáadáa o. Ilẹ̀ lè dáa kó má hu tó jẹ́ pé ní tí ó gbé jáde ní tí ọ̀dà ni. Yọ wá dáadáa o. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ṣe ní kò tó látòdìjẹ kò sí nǹkan kan tá a fẹ́ rí inú bọ́lọ́run ti tò tá a wà pé sọmọ Alhaji Àgbà náà ni Ọlọ́run ṣe àbí ó ṣe wal baladu tayyib yakhruju nabatuhu bi'idhni rabbih. والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. a sọ pé àyà yìí nìkan ó tó mú lọlé pẹ̀lú májẹ̀mú pé ká fàlà sí ibi ìnirọ̀bẹ̀ èèyàn lè yàn ọmọ rẹ̀ lè máa yàn.
kíní kan ti ń pé àbúkà أبوك أب حر وأمك حرة وقيد الحران غير نجيبي. ọlọ́run fi ṣàdánwò. آمين. àmì yín lẹ. آمين. àmì yín lẹ. àfáàbà ń tún kọ. أبوك أب حر وأمك حرة وقد يلد الحران غير نجيبي. 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 bẹ́ẹ̀ ni bàbá lè dá, bẹ́ẹ̀ ni ìyá náà lè dá. ìyá tó dá plus bàbá tó dá wọ́n lè gbọ́mọ tí ò dá. tá a máa wá pé bàbá rẹ̀ sì dá, ìyẹn dáadáa sí níyà rẹ̀. wàkádì yàlédòlò hùránì. وقد يلد الحران غير نجيبي. وقد يلد الحران غير نجيبي. a fẹ́ mú nǹkan lọ lára àyà yìí látàrí ọ̀ bàbá wa àbúkà àbúhùrin. bàbá dá, bàbá tó bí ni ọmọlúwàbí ni. أمك حرة wà ummuka hurratun. bàbá ni ìyá tó bí ni náà, ìyá náà dá, bàbá dá, ìyá dá. wàkàdí yàlédòlò hùránì. ọ̀yá yìí. وقد يلد الحران غير نجيبي. bàbá wa Yusuf Adépọ̀jù kí ní máa jí orí bẹ́ẹ̀? tí máa jí orí bẹ́ẹ̀ ni wípé bi'izni rabbi. والبلد الطيب يخرج نباته bi'izni rabbi. والذي خبث لا يخرج إلا نكدا. كذلك نصرف الآيات لقوم يشكرون. afẹ́ tètè bá débi mú bínú ká lè tètè máa lọ bí item tó kàn, ṣùgbọ́n afẹ́ kẹ́kọ̀ọ́ lára wípé bá a bá sọ pé wal baladu tayyibu yakhruju nabatuhu kò parí síbẹ̀ o. sẹ́rí yakhruju nabatuhu nǹkan kan bẹ̀ lẹ́yìn náà tayyiba ó wà ń bẹ̀, ó ṣe ìdìgámù rẹ̀ ni. ṣùgbọ́n ó wá sọ pé bi'izni rabbihi. tí kò bá sí àṣẹ Ọlọ́run, tí ò bá sí permission, without the permission of the Almighty Allah, in vain shall the laborers work. In vain shall, unless the Almighty Allah is in support, unless there is permission, unless the Almighty Allah give consent, in vain shall the laborers work. àwọn tí àwọn agbaṣẹ́ ṣe wọ́n kàn ṣiṣẹ́ òfò, wọ́n ṣiṣẹ́ dànù lásán. ẹ máa gbá wọn létí ń wó lẹ́kọ̀ọ́, ilé tí ń wó ń Kánò, wọ́n wà láwọn ẹnjìníà ni. bẹ́ẹ̀ ni àwọn ẹnjìníà lè mọṣẹ́, wọ́n lè mọ̀dá, wọ́n lè mọ̀dá pò, wọ́n lè mọ sámántì pò, ṣùgbọ́n bí izni rọ́bì yìí táṣe Ọlọ́run ò bá tí ì sí ń bẹ́ẹ̀ wọ́n kàn ṣàṣìdànù ni. ọ̀rọ̀ kanu tó yẹ ká mú kó mbí pé gbogbo ohun tó dáa àánú Ọlọ́run ló ní kó dáa. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. wọ́n ní walladhi khabusa. والذي خبث لا يخرج إلا نكدا. كذلك نصرف الآيات لقوم يشكرون. ẹ̀rí walladhi khabusa, a piece of land that is unfertile has nothing to produce but wàhálà. ilẹ̀ tí ó bá dáa لا يخرج إلا نكدا. kò
sí n tó fẹ́ ti bẹ̀ jáde nígbà tí ilé ò ti dáa, kò sí n tí ó jáde ń bẹ̀, wàhálà ni ó jáde ń bẹ̀. Kùránì wà ní kazalika nusarrifu al-ayat. Kazalika nusarrifu al-ayati liqawmin yashkuruna. Kazalika nusarrifu al-ayati liqawmin yashkurun. Làbá fi sọ wípé al-ilmu ghaythun wal akhlaqu mazra'atun. العلم غيث والأخلاق مزرعة. العلم غيث. العلم غيث والأخلاق مزرعة. إن تهبث الأرض تزري نعمة المطر. إن تهبث الأرض تزري نعمة المطر. نعمة المطر. إن تهبث الأرض تزري نعمة المطر. إن تهبث الأرض تزري نعمة المطر. العلم غيث كي النمى. كل الله وكفى ملا عشر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. أفاني على العلم غيث. إمتين وون غيث بيسجني. والأخلاق مزرعة. kèèyàn wá níwà ẹ̀rí ìmá ti wà lọ́tọ̀ àti ní ìmá dà gẹ́gẹ́ bí òjò dàbí àrọ̀dá òjò. wal akhlaqu mazra'atun. al-ilmu ghaythun wal akhlaqu mazra'atun. in takhab fil ardi tadhhab ni'matal matari. إن تخب في الأرض تذهب نعمة المطر. إن تهبث الأرض والذي هبث àti wí lókè mu náà ló wá jáde làfà wá gbé jáde lórí والذي هبث. إن تخب في الأرض تزري نعمة المطر. إن تخب في الأرض تزري نعمة المطر. إن تخبث الأرض tílẹ̀ tó bá ya khabithu ilẹ̀ tí ń pè walladhi khabutha ilẹ̀ tó bá ya khabithu tí orí ilẹ̀ bá burú tẹ́rí ibú bá balẹ̀ tuzri ni'matal matari bójò ti dáa tóun ilẹ̀ torí ibú bá yóò kórìí ibú bójò. La ilaha illallah. Al-ilmu ghaythun wal akhlaqu mazra'atun. In takhab fil ardi tuzri ni'matal matari. torí náà àdúpẹ́ májẹ̀mú pé sára alájí àgbà ọ̀rọ̀ alájí àgbà wa dá lójú wọn ó tún dá lẹ́yìn wọn ọlọ́mọdé ó bàjẹ́ láéláé wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.